Apata Uyes Attainment TV, your #1 birthday arena. Ai. Opa. Apata, let's go. Tèmi lolúwa òun là wá ń kí. Adédoyin ọmọ Adéwùmí wà á pẹ́ láyé wà á sọ pọ̀ rẹ̀. Àpáta para ewì dé èmi tí mo tètè jí dóko kólókó tó dóko kólókó tó dóko bá mi lóko. Olóko dóko bá mi lóko mo fojú kolóko lóko. Mo dé olóko mọ́gí oko olóko kí ni láyè kókó àti gbogbo ohun tí mo fẹ́ kó. Alágbálúgbò àgbàmì ewì mo kó dé ó yá ní prince ká lọ máa bù wáyà. Let's go. Ai. Opa. Nílé Adédoyin alálùbáríkẹ̀dé nìyẹn ẹni rẹ̀. Tèmi lolúwa ẹni olúwa ọlọ́run ọba mi fẹ́ dénú. Adéwùmí Adédoyin adé ọmọ adé. Ọ̀dẹ́ kílẹ̀kùn ọ̀kọ́ dẹ̀dẹ̀ tẹrùtẹrù ó níwà bẹ́ẹ̀ ló níláárí ó ní tẹríba. Gbóǹbẹ̀lẹ̀ ariwo lálàásọ ó níwò níláárí ó níwà tútù bí àdàbà. Jẹ́jẹ́ ní lọ jẹ́jẹ́ ní ṣe kì í fa wàhálà bẹ́ẹ̀ ni kì í pariwo. Ó nà délé ó dúró dédé ọkùnrin tọkùnrin dúdú bíi kóró iṣi. Unilever ló ti ń ṣiṣẹ́ ajé wa kẹ́rẹ̀ òkè òkun délé lágbára bàbá lókè. The amiable chairman of Harmony Palace ní tilé toko. Olówó orí lálùbáríkà obìnrin Yétí màmá obìnrin retí mo bá ròde. Yétúndé Adéyínká ọmọdé níran adé ọmọdé náà ló ń gangan. Aláṣẹ gbogbo YK Class World ló ní máa kí wọ́n lọ́jọ́ ìbí tòní pé ó kú ọdún. Wàìfì rẹ ló ní máa kí ọ dáadáa. Ó ní má òdélé bàbá tó bí ọlọ́mọ lẹ́kìtì kété. Ìwọ lọmọ wọn níkọ̀lé Èkìtì. Ǹlẹ́ o ọlọ́jọ́ ìbí tòní mo morí kìlẹ̀ bàbá tó bí ọlọ́mọ ó yẹ jẹ́ á lọ. Ǹlẹ́ ọmọ ẹlẹ́kọ̀lé ọ̀bálayá sọ. Ìkọ̀lé tó tà lábòsè. Èjè pọ̀nrí má sọ ṣe ẹ̀sìn dálẹ̀ tí wọ́n ní. Ìkọ̀lé lọmọ olóṣè méjì dárìmùrìmù kọlẹ̀. Ìkọ̀lé ìrún má sọ ṣe kan ta lábòsè ẹ̀rú bá diyẹ fúnfún. Okú ọdún okú yèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí. Ọdọọdún ní sápórúwé ọdọọdún lè rù wọ́n wà. Ọdọọdún ló mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sù. Ọdọọdún báyìí là rórógbó. Ọdọọdún làrá ùsà. Ọdọọdún làrá mobì lórí àtẹ. Ọdọọdún ló mọ̀ bẹ lágbára ọlọ́run ọba mi òkè. Bó o ti sọdún èyí nínú iyì ẹ̀yẹ owó rẹpẹtẹ àtàlàáfíà tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ láyé bí wàá tún fara rẹ ṣe èyí tó ń bọ̀ lọ́nà. Happy birthday to you na and I wish you long life and prosperity. Tèmi lolúwa òun là wá ń kí. Adédoyin ọmọ Adéwùmí wà á pẹ́ láyé wà á sọ pọ̀ rẹ̀. Ní àṣẹ ìdùnnú. Apátiri à ń gbádùn ẹ̀. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.